ọmọ kí ọ̀rẹ́gun sámúwá yìí lẹ́bi àwòdà ló gbé mi débi. àjàkí jì mọ́ lógbò lẹ́sẹ̀ jẹ́ wá ní gbogbo ọjọ́ rẹ̀ gùn orí òní fọwọ́ ẹ̀dùn nínú wọn. àdúpẹ́ ọdún ti yá bò àdúpẹ́ ọdún ti yá bò kẹ̀mí wa kó. eégún ó jẹ́ oúnjẹ pé Àwórì a lè fi ṣe rárá. ọmọ olú ẹ̀hún ti gbé a máa gbére fún wa èlé ọjọ́ kẹrìndínlógún lóṣù kejì ọdún a wà nílùú Ọ̀rẹ́gùn olóyè Àjàgbọ̀nà tìlú Ọ̀rẹ́gùn àwọn ológun adébúlélé a wà pẹ̀lú ẹbí ìyàwó olóògbé olóyè Sàlàbí Àjọṣẹ àwọn ló ṣe ọdún lèlé pẹ̀lú ikú lébè àwòdá àwọn ló gba idán tèlé ìyẹn ló gbé adé lu Ọ̀rẹ́gùn. gbogbo àjẹ̀lú Ọ̀rẹ́gùn pátápátá ikú ò ní jẹ́ ń wá ìtì láàrin wa. mo rántí kí wúsà máa tù mí Àyìnkẹ́ tódò ló gbẹ́njọ́ sí kọ́lọ́hún bá mi fọ̀rùn kẹ́ àdúpẹ́ ọdún ti yàgò àdúpẹ́ ọdún ti yàgò kẹ̀mí wa kó gùn jù tẹ̀mí lọ. àdúpẹ́ ọdún ti yàgò àdúpẹ́ ọdún ti yàgò kẹ̀mí wa kó gùn
ọlọ́pọ̀dà máa ń yẹra. atọ́kùn lọ́jẹ̀ èèyàn Chief Kẹ́hìndé Jímọ̀ mi eléko gbogbo rẹ̀ kù pátápátá ọ̀rọ̀ yìí dẹ́yẹ òwe eléko èèyàn Takim Muibi alágbá gbogbo rẹ̀ kù pátápátá ẹgbẹ́ lọ́jẹ̀ bàbá mariwo omi wàlálẹ̀ bàbá àwọn òrìṣà ọ̀rọ̀ yìí dẹ́yẹ òwe. ìyá wa ẹ bá dárúkọ yìí fún gbogbo ọ̀jẹ̀ Ọ̀rẹ́gun ká bá kí gbogbo wọn. èmi ni Àlàbá Yàgàn Ọ̀rẹ́gun. ẹ ṣe ìyá wa lélẹ̀ eégún lébè àwòdá àwọn lómi gbadán lélẹ̀. eégún lébè àwòdá ló ń gbadán lẹ́ni ó dẹ̀ máa lọ rí ó máa bọ̀ rí. ìkó nǹkan bala àjàkí jì mọ́ lógbò lẹ́sẹ̀ gbogbo ọwọ́ tó bá gbélé ní báyìí ọwọ́ rẹ̀ ló máa jẹ́ fún ó máa ta ó máa mú ó máa lù ó máa yọ jẹ́ wá ní gbogbo ọjọ́ rẹ̀ gùn orí òní fọwọ́ ẹ̀dọ̀ nínú wọn ẹnì kọ́kọ́ òní sọnù nínú wọn àlàáfíà ara tó wọn ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ wọn máa ṣe ẹnì kọ́kọ́ wọn ọ̀ ní gbọ́mọ. àdúpẹ́ ọdún tí yá bò àdúpẹ́ ọdún tí yá bò kẹ̀mí wa kó kú ìlú tẹ̀mí lọ́wọ́. ẹ ti bẹ́yẹ lè lọ forí sá ọ̀rọ̀ ìdẹ̀yẹ kẹ́ máa tẹnu mọ́. ọ̀rọ̀ wa dẹ̀yẹ òwe. ó ti dẹ̀yẹ. ọ̀rọ̀ wa dẹ̀yẹ òwe. ìpínlẹ̀kọ̀. ọ̀rọ̀ wa dẹ̀yẹ òwe. gbogbo àwọ̀. ọ̀rọ̀ wa dẹ̀yẹ òwe. àti mẹ́yẹ lè lọ òrìṣà. ọ̀rọ̀ wa dẹ̀yẹ wí fáráyé. bóyá àti ṣe èèyàn wí àti ṣe o ìwúyàn sọ a máa ti tẹ́ bọ̀ èṣù dá. èṣù dájú àti ṣe. òun náà wí àti ṣe. ọgbà ọmọlú ẹ̀hún ẹlẹ́gbẹ̀ẹ́ wa dé ìlú Ọ̀rẹ́gun lélẹ̀ àwọn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi lébi àwọn ló jẹ́ olóyè Ajagunà tìlú Ọ̀rẹ́gun bàbá olóyè Ajagunà ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo kí yí o ẹ ṣé o ẹ kú dìde o ẹ gbọ́ pé a fẹ́ ṣe eégún ẹ wá bá wa ṣe àdúrà tẹ ká yá gbà o àwa káwa á tún wá ṣe fún yí o yẹ ẹ ṣe yí o ẹ fi pamọ́ là o so whatever we say today even if our children grows up if they look at these clips that we are doing now they will now know that this is what our father put in place so we will never we gonna guide this culture jealously so that it won't perish. Egungun is something that is very very unique when it comes to Àwórì. So Àwórì is Egungun, Egungun is Àwórì. bàbá olóyè Ajagunà lélẹ̀ eégún lébè àwòdá àwọn lómi gbádùn ẹ̀ ní. Bẹ́ẹ̀ ẹ ti ṣàlàyé díẹ̀ nípa eégún kí jẹ́ bí wọ́n bá ṣọdún eégún kí jẹ́ àpadàbọ̀ wúrere lèmi wọ̀lú. bí wọ́n bá ṣe ọdún eégún ìwúlẹ̀mí wọ̀lú ikú ìpọ̀lá o ikú ìpọ̀lá because eégún ó jẹ́ pé Àwórì a lè fi ṣeré rárá kókó légún wà nínú gbogbo òṣèṣe láwórì mi ṣe kókó légún wà báyìí ṣẹ́gun ìsẹ̀yìn ètùtù la fi ṣe o ètùtù ni àwọn ẹlẹ́bàá mi wọ́n mọ́ àárọ̀ mọ́ bí àwọn ẹlẹ́mi tajà ní ìlú wa wọ́n á tajà àtàjẹ́ náà wọ́n máa tà àwọn ẹlòmú ọ̀hún wá bí ọ̀hún gbalé lọ́wọ́ wa ọ̀hún ṣiṣẹ́ iṣẹ́ wọn a máa gbòòrò sí i torí tá a bá ti jí báyìí a máa gbàdúrà orígun mẹ́rin ìlú lè jẹ́ ègún yìí la máa gbàdúrà sí àwọn lè ilé ayé ọ̀hún bá mú lọ lé àṣẹ ó sì mí gbà fún wa á sì máa gbà fún wa ní bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá wa Ajagunà lìṣẹ́
a rí pé láti mi wá bí látọdún kọjá lẹ ti bẹ̀rẹ̀ sí sọdún eégún lọ̀rẹ̀gún lebi gbogbo ẹ̀mí tùbà omi tùṣẹ kí jẹ́ mọ̀ràn yín fọ̀hún lè tọ́ kù lè yìí. bẹ́ẹ̀ bá wo eégún lè ti ṣe lọ̀rẹ̀gún lè sẹ́yìn ó ti fẹ́ẹ̀ tó 6. àwọn lè ṣe kò sí wàhálà kò sásọ àwọn làmì ṣe tiwa lọ́wọ́ yìí tá a ṣe máa ṣe tán kò ní sí wàhálà àwọn lè máa ṣe lẹ́yìn wa kò lè sí wàhálà ṣùgbọ́n ikú lè máa sọ ni pé àwa làmì ṣe kámi sọ pé ìṣẹ̀ṣe líwi wà ẹ máa jẹ́ kí ìparun bí kò tó bá parun àmì fọjọ́ ọ̀la wa ṣeré là àṣẹ̀lí fọjọ́ ọ̀la wa ṣeré kí ti ṣe sọ sẹ́yìn eégún àwórì eégún là àlẹ́ idán ní o nínú òbò eégún àlẹ́ yòókù lọ́rọ̀ àwórì o eégún kókó lé eégún wa. ẹ ṣe ẹ fi ro àpèrè lẹwà yìí ká fi wúre fún gbogbo àwọn lè torí ọdún yìí wá kọ́ máa pa àgbákò lọ́nà àbámọ̀ wá sí ìlú Ọ̀rẹ́gun ká bá yìí ṣe idán tèlé kí má jẹ́ tẹ̀lé ọkàn nù wa o. ẹ ṣe ẹ̀yin ará mi wọn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ ṣe ẹ filẹ̀ ilẹ̀ ká wá bá a ṣe eégún làmì ṣe lè ní ilé lẹ̀ filẹ̀ kò ní dàrú ilẹ̀ padà débẹ̀ o bẹ́ẹ̀ bá ń padà lọ líwọ́ mọ́tò ẹlẹ́jẹ̀ o gbogbo èyí lẹ̀ mú owó kẹ́kọ̀ọ́ bá pò kánú fún wa púpọ̀ làárúkọ àtàtà máa fi rọ́pò fún yí o àdúrà yá gbà ikú òlíṣọmọ fún yí o àwọn akátẹ́ bá ṣe nǹkan àlígbára ilẹ̀ ẹ̀yìn káyé ẹ̀ ní kórè wa lọ àdúrà gbogbo wa gbà o ó jẹ́ ṣókí lè máa sọ líbẹ̀. ẹ ṣe ògbóliwọ olóyè Ajagunna tìlú Ọ̀rẹ́gun eléyìí lẹ ṣe yìí kò ní jáṣe mọ́ fún yín lẹ́gbàlẹ́gbà lẹ́wọ̀n máa ṣe abátọ́ máa wá ṣe ọdún mẹ́lẹ̀ lọ́rẹ̀gún lè wá 80 gbogbo wùlì mi pa ilẹ̀ ayé ò ní fi pa ilẹ̀ kún irú ayé òpè náà tọ́jú sọ́wọ́ fún yàn ní bèrè lọ́wọ́ yìí ẹ ṣe àmàrí. wọ́n ní àti ṣe lẹ́bẹ̀ àti ṣe ò ní ìkùnà sọ ẹ máa ti tẹ́ bọ̀ èṣù dáa. Èṣù dànù àti ṣe. Òun yọrí àti ṣe òun ìwúyàn sọ. Àti tẹ́bọ̀ èṣù dànù. Chief Rafiu Bakare sọ̀run ọ̀jẹ̀ ìmùlẹ̀ lukmanu mi làwọn pàṣẹlẹ̀ ẹ bá mi kí àbú ọ̀jẹ̀ èèyàn ṣe fúgbà wù mí Bakare Jagunmólú àẹ̀ ti ṣe èyí yàn wí ẹ̀ ti ṣe o. ìbò ọ̀ṣẹ́ àjọkọ̀ mẹ́ẹ̀ẹ́dúgba àbàbọ̀ mọ̀ ní múṣẹ́ pọ̀ mọ́ lóko. ìgbàna mọ́ ọgbọ̀gbọ̀ ẹ̀bọ̀n ọkùn. àwọn ìdádúró náà. àwọn ìdá aláàlérò. ìmọ̀lẹ́kọ̀ọ́ bàbá ni lẹ́nu. ìmọ̀ bàbá mi. àná mọ́ ọgbọ̀gbọ̀ ẹ̀bọ̀n. Ṣé
kú àrà tó bá wù ẹ́ lọ́mọ àfẹ́ kú rẹ̀ ṣe. Te va a decir.
Ìyá bọ̀dẹ̀ ò gbà, ìbùtù ẹ̀
wà ní